má ṣe ọ̀dájú òbí o torí ọmọ. It's Omega. Òbí bá kọ́ra wọn ó màmá kó bọ́mọ màmá ní torí ọ̀la ọmọ màmá ní ẹ ò tọ́jú ọmọ ẹ kọ̀ mọ́ sílẹ̀ ẹ̀yin gan lọ dájú òbí o. Àríkọ́gbọ́n bẹ nínú ayé iṣẹ́ ń bẹ lọ́wọ́ òbí láti ṣe kò lè ṣe kíjà ó máa ń wà ó tíjà bá ń bẹ káyà sọ́kótọ́ tó bá di káyà gbọ̀n tún kọ́kọ́ gbòòsì ó máa ń padà kó bọ́ ọmọ ni. Òbí bá kọ́ra wọn òbí bá kọ́ra wọn kó bọ́mọ màmá ni torí ọ̀la ọmọ màmá ni torí ọjọ́ ọ̀la wa ni ẹ̀kọ́ sílẹ̀ wẹ̀yìn gan lọ́dájú ẹni yóò bẹ́ẹ̀ ní tọ́ ẹni yóò bẹ́ẹ̀ níbi ẹni yóò bẹ́ẹ̀ ní pé kì í dákú ara mi ṣe ń rí ẹwọ ọmọ tí kò lẹ́nìkan irú wọn ní ọmọ lásán irú wọn ní ṣòun tí ó dá ṣe ń ra irun. Òbí bá kọ́ra wọn òbí bá kọ́ra wọn ọmọ màmá ní tóbi ọ̀la ọmọ màmá ní ẹ ò tọ́jú ọmọ ẹ kọ̀ mọ́ sílẹ̀ wẹ́yìn mọ́ lọ́dájú òbí o. Ẹni tọ́ ọmọ níjẹ̀rẹ̀ ọmọ ẹni tọ́ ọmọ òun ló máa mọ ohun ọba ṣe sílẹ̀ lẹ́ni o lóhùn là ó dé bá lọ́la ìgbẹ̀yìn rẹ̀ ọ́. Òbí bá kọ́ra wọn kó bá wọn ní. Oyọjú ẹyẹ oyọjú wà oyá tani oyọjú wà oyọjú wà mí ni oyọjú wà mí. Dani ó sọ bẹ́ẹ̀. kí ló ń ṣe bẹ́ẹ̀ láàrin? Mo rí ọ̀tẹ̀ mi. Ta ló lè wá bí? Ẹ tẹ dáadáa. Ọmọ mi. Ìwọ obìnrin láàrin òru kí ló wá ń ṣe bẹ́ẹ̀? Mo dúró mi. Dúró kí ló ń ṣe? Ojú àbò ń ṣọ́ mi. Mo sáyọ̀. Kí lorúkọ ẹ? Sarah lorúkọ mi. Sarah lorúkọ ẹ. Kí ló ń ṣe mi ta ti rí ẹ lánàá yẹn? Long story ni. Láàrin òru. Ṣùgbọ́n pa lè pa síbẹ̀ yẹn ṣá. Too risky. Yes, full risk. Ibi ta ti rí ẹ yẹn. Tó bá kúrò níbí báyìí lẹ́nìí, níbo ló ń lọ? Mo lọ fi kọ́kọ́. Kò síbi tí mo fẹ́ lọ. O ò níbi kankan tó ń lọ. Àwa lè help. On one condition. Condition again. Yes, one condition. Kò tí ẹ ń ṣe ẹyọ kan. Tó bá ti máa gbé ọwọ́ síbi tọ́wọ́ ń gbé. Ibi tá bá ní kó tẹ̀ báyìí, tó bá ti máa tẹ̀bẹ̀. Ibi tá bá ní kó dé, tó bá ti máa sá fún bẹ̀. Mo agree pẹ̀lú yín. Gbogbo nǹkan tá bá sọ fún ẹ, tó bá ti ń gbọ́ sí wa lẹ́nu. I help you. Yes. Madam, ó yá kí ètò máa wà ní ìlànà ẹ̀. But tí ìgbà fi wálé, first thing láàárọ̀ láì ló máa rí. Ó tún ti bẹ̀rẹ̀ o. Ó ti bẹ̀rẹ̀. I don't know, I love you. I love you too. Baby. That's my baby. Ṣé a ti rẹ́dí sà? Òun ti ní pé ṣàtìrẹ́dì, àbí mi ni máa gbé lọ́wọ́ yín pé ṣàtìrẹ́dì. Ṣàtìrẹ́dì. Bẹ́ẹ̀ a ti rẹ́dí sà. Ṣáàmà, ó fẹ́ béèrè pé bọ́lá máa kọ́ lọ lé mi sà.
Tẹ̀sí jẹ́ ká bọ́ sí títì náà. Ká bá bọ́ sí títì àwọn first place tá a bá tó. Are you people ready? Yes, sir. Bọ́sà, ṣé kà ń kọ́ sọ àná? Toró ní gbóhùn ra fóònù tí máa ti ń bọ̀. Oh, baby, I thought so. Oh, hey, ladies. I'm tired. Bye. How far now? Until it's time. Yeah, I trust you. Yeah, I believe you. I believe you. I believe you. Ìwọ ò ní get delay, kí n bend. Àmọ́ ṣá o. Kíni kan ló bá jà ó jẹ́ o. Apá ẹ̀ gùn ju tán lọ àbí? Like seriously, ó gùn ju tán lọ ni. Ah. Security náà ibi jẹ́jẹ́. Ó ti wá tight ju tẹ́lẹ̀ lọ. Tẹ́ bá mọ̀ kẹ́ tẹ́ yá mọ̀ sí. Forget it. Security wo ló tight. Kí ló ń ṣe ẹ́ náà? Kọ́ ní helicopter, kó máa roam, kó máa sal, kó máa show wọn. We go bust them. We go enter the place. Now we carry my dear. Why you dey doubt us? The deal has done already. Happy? Yeah. I trust you, ladies. But babe, how far? She, Mama Sarah Dani. I'm with you guys. I don't learn it. Yeah. Yes, no. Sit down. Jolly just go. Be happy. All right. Honorable to show. Honorable to chaperon. Ṣàlàfíà ni. Ṣé wàá pa? Báwo ni dé yín? Fine, sir. Manager ńkọ́? Manager ò sí àná. Ibo ló lọ? Ó lọ meeting. Okay. Àfi mọ́ ẹ̀rù. Ṣé rúmi yẹn náà ni sà? Òun náà ni. My honorable. Honorable ńláńlá ló ń lálẹ́ yìí. My honorable. Ṣé kan bá yín gbé box tó wà nínú mọ́tò yẹn wá sí rẹ̀? Box wo? The same box tó wà nínú mọ́tò. Ìwọ gan-an lè máa fi gbé box yẹn. Màá lọ gbé nǹkan mi fún àmì. Okay now. Kẹ́ ẹ jára ẹ̀. All right. Kúrò náà wù ú. Ó láì ṣìnà kú gidi. Ó lè lábúrò dádì òun ní báyìí. Ọmọ mi ló tún dé wá yìí o. Mo gbé fún wọn. Gidi. Mọ́mí Sarah èmi ni. Ẹ káàsùn. A dúpẹ́ o. Gbogbo lè tẹ̀yìn náà ńkọ́. Ṣé ò sí? Ṣé o bá mi rí Sarah ńbẹ̀ yẹn? Sarah. Èmi ò rí o. Ó tó jọ́ mẹ́ta tèmi náà ti rí. Ó ti tó bí ijọ́ mẹ́ta kan tó ti kúrò nílé ni èmi rò bọ́dọ̀ ńbẹ̀ yẹn ló wà ní. Ò rí rárá ò tẹ́ ọ̀gá o. Irú ìrìnwó wa lọmọdé yẹn rìn báyìí. No problem. Màá pè ẹ́ later. Yẹn tó pe àwọn ọ̀rẹ́ kan sí méjì bóyá ọ̀dọ̀ wọn ló lọ. Kò burú. Màá pè lórí fóònù màá ní kó wá rí mi. Okay. No problem. O ṣe Kí ló tẹ wà bothered? bọ́dà ṣá. Èmi máa bọ́dà nítorí Sarah. O tẹ trust mi. Èmi kàn ń ṣe ájò bàbá sọ́mọ ni kó má dàbẹ́ ní pé mi ò tẹ. Bẹ́tà. Ìtumọ̀ bẹ́tà. Ẹ̀wọ̀ ẹ̀sìn yẹn lẹ̀. Ṣé fi ẹ̀dà ti jẹun? Oúnjẹ wo ń bẹ̀ ló fẹ́ fún mi jẹ lọ?
ṣe ló gbà o. Ọ̀rẹ́ ti yé mi. Ẹ̀rọ ọmọdé yìí gbọ́ ló máa pa bàbá yìí. Sarah, ṣé ìwọ rí Sarah? Mọ́mí kí ló sọ pé ṣe Sarah? Ó ló tójọ́ mẹ́ta tán ti rí Sarah lé. Ṣé kò wá sí ṣọ́ọ̀bù gbà tí mi sì ní ṣá? Rárá mà kò wá sí ṣọ́ọ̀bù. Ṣé Sarah ti rìnrìn kò rìn? Mi ò mọ̀. Ok, màá pè lórí fóònù. Mọ́mí, Sarah ò ní fóònù. Sarah ò ní fóònù? Bẹ́ẹ̀ ni mà. Mo ti ẹ̀ ń wò ó kẹra fóònù fún Sarah. Kí n ra fóònù fún Sarah? Ó rẹ̀ ẹnu ẹ̀. Bẹ́ẹ̀ni oṣù sàn kí n ra fóònù fún Sarah. Ṣé kí n fi sálárì ẹ̀ rà? Ẹ má bẹ̀rẹ̀. Kò ní fóònù. Irú ìwò ni Sarah wà rí. Lọ sọ̀rọ̀ jọ alájà Kúdí fún mi. Kó lọ gba balance owó mi fún mi. Wípé mo ní kó fún ẹ balance o. Kó dẹ̀ yà lọ́dọ̀ ìyá títí náà. Kó gbowó mi. Mi ò ṣe ní bínú. Sọ fún mi ò ṣe ní bínú. Okay, láti àná tẹ́ ti gbé mi wá síbí báyìí kún wá abandon mi síbí báyìí. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi, ṣé logs of wood ni mí ni? Tẹ́ fi wá abandon mi síbí báyìí. Kò dá now. Tó bá yí pé mo mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ṣe ni, mi ò ní tẹ̀lé yín in the first place. Ṣé mo ti ṣe ẹtí tẹ́lẹ̀ ni tó wá kan owó mi sínú báyìí? Ó dá má bínú. Wọ́n náà ṣàmọ́ pé lánàá mo ṣe sáyé wá sóòtẹ́ mo kàn sáyé wá mú kankan ni mo dẹ̀ padà. Election tó ń bọ̀ lọ́nà yìí wọ́n náà mọ̀ pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti lè make sure pé a gba constituency wa. Kò possible kan kówó fún wa látòkè ká má ṣiṣẹ́ náà. Ṣé rí honourable? Ìránṣẹ́ kan gbọ́dọ̀ dí ìkejì lọ́wọ́. Títí tèmi ni mo wá ṣe náà fi ti yín dí tèmi lọ́wọ́. Èmi ò láìkẹ́ o, mi láìkẹ́ o. Ẹ̀dá má bínú mo understand. Kí ló fẹ́ kí n ṣe fún ẹ báyìí? Kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Okay, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni pé mo fẹ́ change mọ́tò mi. Okay, má worry, màá tún wá fi 5 million sí fún ẹ lọ́la. Are you serious? Thank God to punish you. You get mad. You don't enter am today. Today na today. Yes, Mr. Honorable. Just go and give us the money and let us you. No. We don't have time. We work with time. Where is the money? A ní kò gbọ́ wa fún oníkọ̀sọ̀wọ́. Ṣé bọ́wọ́ ìjọba ni? Ṣé mẹ́tọ̀ ọlọ́gbà? Gbọ́ wa fún wa. Ẹgbọ́n o, àwọn òbá ti jà wá o. Owó wà làwọn gbà wá bìtàkẹ́ láì tí ìdàdàkẹ́ bá gbọ́ wa o. Mr. Honorable, look ya. Look who you are. Yes! I said make you look who the man. You see when I blue eye, change to red. My brother, where is the money? One wardrobe. One wardrobe. Àwọn ẹ̀ pa mí o. Oya, bọ́ sọ wẹ̀ wá. Bọ́ sọ wẹ̀ wá. Ọmọ ẹ̀ lẹ́yìn pa mí o. Ó kọ̀ fà. Oya. Olúfẹ̀. For the past 3 years, tá ti ń ṣe iṣẹ́ operation wa. Àpàyàn rí. Kí ló dé? Why? Why would you do a thing like that? For the first time. First goddamn time, my lady, where you go follow us go operation. You kill person. Like who does that? Where person just be like cockroach for your eye with a mood and take back. Bang. Ọmọ, èmi ò rí eléyìí rí o. Jọ̀ọ́ Sarah bí kí ló ń porúkọ ẹ̀. Ṣó lè fún mi ní just one reason tó
if you waste life man honorable yẹn? Just tell me. No be you we dey talk to. You no fit talk? You dey cry, abi? Make una talk to am o. Shey you dey mad. Come, e be like Olori buruku dey lay you. We dey follow you, dey talk, you dey give us attitude, you dey cry. So all those cry wey come dey cry, which come concern us for that one? You come now, you dey make me dey believe say as we see you for road carry you na mistake we do. I dey tell you, na mistake we do. Because no, feel pale cook pẹ̀lú Romoba. Like for real, I no dey feel am at all. Obi, àwọn kì í ṣàpàyàn, a lè kì í ṣọlẹ̀ o. Tí o bá nídìí, obìnrin ò kì í jẹ́ kó mọ́ lò. Ẹ̀tọ́ wa làwọn gbà lọ́wọ́ àwọn ọmọ èèyàn. Kó lọ fara balẹ̀ kó yẹ mọ́ ẹ̀jẹ̀ àwọn èèyàn mọ́. Ṣé o ti gbà bọ̀ dáhùn? Ìlú tí ò sófin, ẹ̀ṣẹ̀ ò sí bẹ́ẹ̀ o. Kò yẹ mọ́ ẹ̀jẹ̀ àwọn ẹni lẹ́ni. Mujẹ ní ẹni. For honorable as I go dey cry. Mama go dey beg pikin, pikin go dey beg it. My guess myself go dey beg house girl. Imagine. Èmi náà dẹ̀ fi fún àwọn honorable. Ṣó mọ̀ pé ìdílé kan ló pa yẹn? Ó dẹ̀ bó oúnjẹ lẹ́nu wọn. Ah! Ó burú gan o. Imagine. What's up there? Honestly, I'm very sorry for the insult and embarrassment. Okay, nǹkan tó ṣẹlẹ̀ yẹn ló fà á now. One of my words, nǹkan tó ṣe yẹn, none of us. We've never tried that before, none of us at all. And then you being the first person to do a thing like that, it took us all off balance. It might be no anyway, okay? Sarah. Mo mọ̀ wípé only reason to be honorable. I'd like you to tell me. Honestly, Shuri, I can keep secret very well. So you can always confide in me. To bá fi kò bí to be àwọn, ọ̀rẹ́ wa yòókù. You are safe with me. Please tell me, Joe. But you know, all this kind of things I need to like. All these guys, I know you feel now. This is the worry you say. Not only you. I carry all my high personality, everything come meet you. See they beg you. See they, you still kind of feel like say you be now what for you? Don't be saying me say I do okay like that. I don't do okay at all. You know say I sick where for it. So why you gonna do like this now? I they come meet you, they ask you to anyway. You know what? No be acting at all. As you don't want to talk, say you want them news. You good. I no go beg, you no go better for the person wey beg you, say make you talk. Shebi dey hear me, make you dey, make I dey. But make I tell you one thing, the day when one problem go start, you go come dey believe say you wan come get one sister in me. I go chop your eye that day. Nonsense. You understand? You feel like say na only you. Me. No. God go deal with you. Bíbá yìí wà òkè gan. Ó wà òkè gan ẹni tí mo gbé fún. Mo gbóná sí fún gbogbo bíi. Èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀. Because gbogbo kíní yìí ó yẹ kó ṣe yó. And mo dẹ̀ máa ń fún lówó ẹ̀ délé. But kó tó ń bá fún mi nísìnyí pé mo sọ fún supervisor yẹn pé ibi nǹkan kọ́kọ́ bá mi parí. Pé kó ṣe fi bí ilẹ̀. Ó wá fẹ́ máa ṣiṣẹ́ mi wúrúwúrú to the answer torí pé mi ò ráyè láti wá sí site. Bọ̀ bíbá yìí ó yẹ kó ro náà ó ti dí jù. Ó ti dí nǹkan tí mo let me just call him. No ní reason láti jẹ́ kó má ti parí lẹ́yìn ìgbà. Ṣé mi dẹ̀ ráyè wá sí? Ṣé kò gbé ni? Ó ń dún tòótòótò ní bọ̀ jẹ́ kí n rìn dáa. Nọ́mbẹ̀ ò lọ́nà ló mọ ibi tó gbé fóònù sí. Ẹbí akẹ́lọ̀ bá ń lé. Nǹkan tí máa ṣe náà nìyẹn mo mọ ilé ẹ̀ mo mọ̀ náà ẹ̀. So ilé ẹ̀ ni máa lọ ń sìn. Kó tó yẹ kó ti bá mi ro gbogbo bí wọlé yẹn ń sìn. Ojú mi báyìí ni wọ́n ṣe ralẹ̀ bí n tí ralẹ̀ yìí ti pẹ́.
ó náà ti parí ilé yẹn ń sìn kò tí ì bá mi parí iṣẹ́ mi torí mi ò ráyè láti wá síbi. Ẹni tó pé ẹni táì láti wá ṣe rẹ̀. Ṣé wo la máa ní kò sí lẹ́yìn? Ṣọ́ra àwọn oníṣẹ́ ọwọ́ yìí gan-an Ọlọ́run ló máa ṣàánú wọn. Babe, piece of advice tí mo fẹ́ fún ni pé tí wọn náà bá ti ń rówó díẹ̀díẹ̀ báyìí kí wọn náà rọra wá gbé nǹkan kékeré kó fi di owó mọ́lẹ̀. Ṣé eléyìí ni kékeré? Kékeré ni torí pé kí ni ìgbà ò lọ bí òrùlé ayé ò lọ bí ọ̀pá ìbò. Auntie, I will do that. Better for you. Kò tiẹ̀ lè sì mí wá wẹ́ ìlú ti wà ń bẹ̀ ilé ti wà káàkiri kò ń ṣe ní gbó mọ́. Thanks for coming. And we really appreciate it from the audience. Funny. Kí ni ìyẹn wá mi? No, ìyẹn kò ní kékeré o. Ìyẹn ò kí ń ṣe nǹkan kékeré. Ó mọ̀ pé kì í ṣe gbogbo àlè wọn máa ní luck kí èèyàn ńlá bíi tiẹ̀ báyìí fún yàn ní audience. Èèyàn ńlá? Èèyàn ńlá ni ẹ o. Ṣé o mọ̀ ni? You see, to me nínú. Mo ń rò pé tó bá ní bínú. Ó máa wù mí kí I extend the friendship wa ìjọba ẹ lọ. Like we getting closer, me getting to know you and you getting to know me. Okay, kí ló fẹ́? Mo fẹ́ fẹ́ gangan. Kò ń ṣe fífẹ́ ká máa ríra lẹ́gbẹ̀ẹ́ títì o. Kí n fẹ́ gangan. Okay, tí bá sọ pé màá rọ nǹkan. No, má sọ fún mi pé wàá máa rọ. Tóbìnrin bá sọ fún ọkùnrin pé mo máa rọ. Ìgbà míì ó máa ń bọ́ sí is coming mi dẹ̀ ní láìkí ẹ̀. Adult làá méjèèjì. Ó ti mọ̀ mí mo mọ̀ ẹ́. Ó ṣe kàn gbà bẹ́ẹ̀ kó máa fẹ́ mi. Okay. Fẹ́ mi fún 2 weeks. If after 2 weeks tó bá like me then ó lè jẹ́ kí n máa lọ. Mo like ẹ bẹ́ẹ̀. Is that a yes? Like ẹ bẹ́ẹ̀. Thank you. Babes, ara getting to know each other. Mo rí pé wà táwọn ọ̀rẹ́ ẹ̀ close gan. Ó máa dá kémi náà mọ́ wọn. So, what about you arranging to, bringing us together, like kajajade, a place of your choice? All right, no problem. Problem. Yeah. Thank you, darling. Thank you. Oh my goodness. Actually, that is not funny. No, when you are funny. I say you're very funny. Uncle Banji, do you smoke? Smoke? Yeah. Oh no, I don't. Oh, okay. Smoking is dangerous, and that smokers are liable to die young. Yeah, so they say. Wait, do you smoke? Uncle Banji, I have a pack of cigarettes here and a lighter. Obviously, I do smoke. Oh my goodness. Wait, Yatasi cigarette. What else do you do? Skunk, weed, loud. As long as it got smoke coming out of it, I take it all in. Wow. Àwọn ilé tó bá di sìgá gan á fà mọ́. But wait. Mo mọ̀ pé oníṣẹ́ tó ń ṣe. Mo dẹ̀ mọ̀ pé ó ń ṣiṣẹ́ company kan. Mo dẹ̀ mọ̀ pé àwọn tó bá ń smoke kò kí n lè ṣe kó má smoke. Yeah. So báwo ló ṣe ń ṣe méjèèjì papọ̀ lẹ́nu iṣẹ́ ṣiṣẹ́ wàlẹ́ smoke? Kò ń ṣiṣẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ now. I've been doing that job for like 3 years or more. So I have my way of doing my things. I know how to manage myself. And then besides, I hold a very, very important position in the company. So the job can't get done. So what they accept me bad habits me. Only choice. You sure know how to play your games. Yes, I do. Wait. What happened? Why you dey close mark my bill? Hello, sir. Lẹ́wọ̀n dẹ̀ ní sùúrù. Ṣé o mọ nǹkan tí mò ń bá sọ ni? Mi ń bá obìnrin sọ̀rọ̀ bí ìwọ náà dẹ̀ ń bá ìyàwó mi sọ̀rọ̀. Ó dẹ̀ ní kí n máa sọ̀rọ̀. Kí lẹ̀ ń sọ? Ẹ farabalẹ̀ babaláwa gbígbóná. Ó lóun like Sarah ọ̀rẹ́ mi ni. Fefe. Okay. Àwọn méjèèjì dẹ̀ máa lọ papọ̀. Guy, this place is like my own house. She really likes Sarah. Mo tún padà sẹ́yìn. Like. Yeah, tí n bá like mi ni máa kún sọ̀rọ̀ ẹ̀ létí náà. Ó dẹ̀ tí ń fẹ́ náà nìyẹn. Hello. Ṣẹ́yìn jẹ́ ìyá àbí bàbá ẹ̀? Ẹ sọ pé tí ń fẹ́ra just like that.
Àbí wọn náà like ọ̀rẹ́ mi. Ọlọ́run má jẹ́. You like him? Ṣé o rí pàwọn méjèèjì máa lọ papọ̀ ni? They will look good together. Yeah, they just click right. Guys, tó bá ti mọ̀ bó fẹ́ fẹ́, wàá gbé súnmọ́ sí yẹn jọ sọ̀rọ̀. Time tí n bá fẹ́ wá mú babe mi, àjọ dànù kọ̀ wá mú un náà. Tó bá ti fẹ́ wá dànù, àkọ́jọ wá dànù pọ̀ ni. Sarah, mo ti endorse it. Sarah. Oh. Sorry, wait. Why is she angry? And I thought you said you. Don't mind her. Látàárọ̀ ó jáde látàárọ̀. Orun yẹn ló pàdé. Àtìgbà tó ti dọ̀dọ̀ wa kò tí ì ríṣẹ́. Ó ń wáṣẹ́ káàkiri ni. I'm so sorry. Oh. Ìyẹn náà tó nǹkan tó máa bí ọ̀nà. Kí ló ṣe ń school? Banking and finance. Oh, banking and finance. Okay. Ní kò mú síbi. Okay. Gba CV ẹ̀ kó fún mi. I should be able to do something. Okay. Thank you. Oh no. Let me go on. Everything for you, girl. You know my shop person. And now me, I'll be your G now. I'll make you the help me police. I should be my baby. Ẹni yóò fẹ́ níbí, ẹni yóò fẹ́ ní pé kì í dákú. Ara mi ṣe ń rí ẹ̀wọ̀n ọmọ tí kò lẹ́nìkan. Ṣé yóò ní òyà bẹ́ẹ̀ wọ́n kò ní ẹ́? Orí ọkùnrin tó cute bẹ́yẹn tó ta sí ẹ̀ kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ní brain touch. Báwo ló ṣe máa ń behave báyìí? Sọ fún mi. Kí ni problem ẹ̀ gangan náà? Sarah! 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 Máa fún ẹ ní CV kan wà lọ́ba mi print ẹ̀. Ṣé o mọ Túndé ọ̀rẹ́ mi? Tó ṣiṣẹ́ ní Nàgàtà. Wà ló kó fún. Ṣé CV ni àbí? Ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀. Kí ni tiẹ̀ pẹ̀lú CV ẹni tó jẹ́? Ṣé mi ń wáṣẹ́ ni? Lọ́bi tí mo rán ẹ. Wọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi. Ọ̀rẹ́ mi, ó ṣe gan. Kí ni gan-an? At least ó fẹ́ bá ìyàwó mi wáṣẹ́ náà. Ìyàwó ẹ̀ wò? Ìyàwó mi Sarah, of course. Ṣé mo ti fún ẹ lọ́mọ ni? Mo ti fún ẹ lọ́mọ ń pè ìyàwó ẹ̀. Kí ló ń ṣe ẹ? Ok, jẹ́ kí n fún tẹ̀ anyway. Sórí ọmọ tó wọ̀n ó jọ ìyàwó ilé mi. Ìyàwó ilé ẹ̀ ó ti máa rìn. Ok, tó bá tó sọ bẹ́ẹ̀. Sórí Sarah tó wọ̀n ẹ̀ ó jọ ìyàwó tí ó bí àwọn ọmọ mi. Bàbá nǹkan ṣe orí ẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ ń aspire. Ó dẹ̀ ti ń ṣe bí ẹni kó ti happen. Ṣùgbọ́n ọmọ ẹ̀ ọlọ́ọ̀fẹ́ gan. Mi ò mọ tí mo ṣe fẹ́ explain ẹ̀. Adúlé fẹ́ kó bá mi fẹnu sí. Ọmọ yẹn gbọ́dọ̀ gbà fún mi o. Tó bá fẹ́ kí n bẹ fẹnu sí, wàá gbé mi lọ sílé alámàlà lẹ́ẹ̀méje. Màmá kà. Ó fẹ́ kó bá mi fẹnu sí kí n dé yìí. Ẹ̀ẹ̀méje tó bá ti accept wàá gbé mi lọ sílé alámàlà. Ó ìyẹn ló kéré jù. Máa ṣe fún ẹ idiot. Tiwa, yes ma'am. Ṣé o feel pé kí o ṣe ra yìí, o feel pé wà pose? Kí ló ń sọ bẹ́ẹ̀? Anytime tá bá lọ fún operation, she's just always very quiet. She doesn't talk. Like, kò tiẹ̀ sí anybody tó fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ ṣe the next minute. Kò má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó ṣàrí ibi tàti rí last time. Ó lè jẹ́ gbogbo kìíní yẹn ló kàn ń rò nínú ara ẹ̀ tó fi máa ń dákẹ́ tí ń sọ̀rọ̀. No, ilé yóò ṣọ̀rọ̀ pé bóyá kìíní. Tá bá wà ní àárín àwọn ọ̀rẹ́, she doesn't talk to anybody. She's not friendly. But táwọn nìkan bá wà, ó máa ṣe eré, máa ṣe ọmọdágẹ̀ ọ̀nà àwọn èṣù wa mí àdé fi ẹ̀ o. Kò tí ì tó yẹn fi sílẹ̀. Kí ni wàhálà yín gan? Àpẹ ní pírọ́blẹ̀mù, ẹ níṣòro. Ọ̀rọ̀ náà ṣe wá ka yín lára báyìí. I don't know. Who goes there? Hello. Hey. Hello, Angels. Debbie. My personal person. Tiwa. Yes, What's up? I'm okay. Debbie. How you doing? I love you. Ṣé wàá okay? Kí ló ń ṣe yẹ́ bọ̀bọ̀ yìí? Kí ló ń ṣe yẹ́? Wà fi mí ọgbẹ́ mi bóyá kò lọ́jọ́ kò mẹ́ẹ̀. Lọ́jọ́ kò síbò. Ọ̀gá agbóhùn ní iṣẹ́ sọ̀rọ̀. Tó ń jó orí. Ṣẹlẹ̀ fẹ́ bá ṣé àwọn oníṣẹ́ àjẹ́ ni. Thank you. Thank you. Sit down, baby. Yeah, so how you guys doing? Come on, come closer to me. Come to Papa.
ẹ jọ in táwọn èdò Sarah ńkọ́. Ó wà dédé. Sarah wà nílé. Ó ní wọ́n dáṣẹ́ nílé ẹ bá mi pè ìyàwó mi ẹ jọ. Hey, Sarah, what's up? Sarah, báwo ni wàá jókòó náà. Oh, well, I didn't see the top. Should be the sea. No, it's okay. Girls, it's okay. Ẹ jẹ́ ká fi Sarah lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ sọ fún wa pé ń bọ̀ mi. Actually, èmi àti Túnjí wá sí neighborhood. A rò pé kò ní dáa ká kọjá níwájú ilé àwọn ọba. Ká dẹ̀ máa kí àwọn ọba. And I told her we were coming. Sure, for how we are. Stop me, man. Mo kò mi wà nígbà yẹn wà ní pálọ̀. Kò sí problem àbínú. Èmi tẹ̀lé pé kò fẹ́ sọ fún wa ni because kó má bàa bá ọkùnrin bọ̀. Okay. Ah, we're serious. But trust. Try to break whatever money we trust them. But one thing. Invest some coffee. Ọ̀rẹ́. Yeah. Ṣé o rí pé nǹkan kan wà strange nípa ọ̀rọ̀ àwọn ladies yẹn? Like ọ̀rọ̀ wọn mú fúnra dání. Strange? Yeah. Move rather than care. How do you mean? What I mean is, sorry, moment tí a fẹ́ wọlé yẹn. Ó ní àwọn discussions kankan tí wọ́n discuss tí wọ́n fi ti kó. And Túnjí, a lọ sílé àwọn obìnrin ohun is drop. Wọ́n fi ti kọ́rọ̀. No, that's not fair. Ọ̀gbẹ́ni wa. Ṣé kò ń ṣe pọ̀ tó fẹ́ mú mi bẹ́ẹ̀? No. Mẹ́lòmíì bá wò. Ìyẹn gbogbo kan ni mò ń sọ. Like, kókó wà wrong nípa àwọn ladies yẹn. Like, mo ní strange feelings nípa wọn. There is nothing strange about them. Mo mọ àwọn ọmọdé ìdàdà ọ̀rẹ́ mi ni wọ́n. Legit náà ń ṣe. Sí, ọ̀njẹ́ ọlọ́pàá ni. Instinct ọlọ́pàá tó wà lórí ẹ̀ olóṣìṣẹ́ tó fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Legit làwọn ọmọ yẹn ń ṣe o. Àdónà ṣòro pé ó rọrùn fún mi láti bá criminal ṣọ̀rẹ́. Ó ti mọ̀ mí tipẹ́ náà. You should know I hate a lot of crime and criminals. It's okay. But yeah, instincts me look wrong. It is your instinct. It's okay. Ọ̀gbẹ́ni, wá gbé mi lọ sí alámàlà yẹn. Alámàlà kan. Jọ̀ọ́. Officer, mo very please now. Shout for the officer. Ẹ̀yin tó ṣe rí gbogbo òṣì tẹ́ ń ṣe yìí, èmi ò láìkí ẹ o. Èwo lórí burúkú gan-an, ẹ kàn ṣe yánmayànmá ẹ ṣe òṣì. Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi ṣé ìfẹ́ dàbí àwa ni. Gbogbo orí burúkú tẹ́ ń ṣe ẹ stop ẹ o, èmi ò láìkí gbogbo yánmayànmá òṣì yẹn, àbọ̀ orí nǹkan tó ń ṣe yìí. Ibo lẹ tí ìdènà tẹ̀ ń gara. Ẹ ṣe ká máa lọ rí. Bọ̀ ẹ dúró, èmi wò pé ká fi sí nìkan. Senator Gibawo, ẹ fọkàn bá ló máa wà ń bẹ́ẹ̀. Ká lè sọ pé ó ní owó tí àwọn lè gbà lọ́wọ́ yín. Owó ẹ̀gbọ́n wa ni. Owó ẹ̀gbọ́n yín. Owó ẹ̀gbọ́n wa ni. Ó dà, irú iṣẹ́ wo ni ẹ̀gbọ́n yín gangan ṣe? Importer and exporter ló máa ń ṣe. Importer and exporter. Okay. Ṣé ẹ̀yin náà ẹ̀ mọ̀ pé kò yẹ kẹ́ máa gbé adúrú owó bẹ́ẹ̀ kiri? Ṣé kò yẹ kẹ́ lọ deposit sínú àkáǹtì ni? Ẹ mọ̀ pé irú owó yẹn it's not ideal kí ẹ máa gbé owó yẹn káàkiri especially lálẹ́. Kókó ń ṣe bẹ́ẹ̀ àwa náà mọ̀ pé kò yẹ ká máa bẹ̀rù owó yẹn bẹ́ẹ̀ yẹn nìyẹn but nígbà táwọn ta deliver fún
bóyá gbowó wa lálọ́ gbà báyìí bọ́tà làwọn ọmọ burúkú yẹn wá rọ́ọ̀bù wa kò ń ṣẹjọ́ wa. àwa náà mọ̀ kọ́ máa wá rọ́ọ̀bù wa mú. That's all right, Tope. Ṣẹ̀rí ní ọ̀dẹ́ àwa lọ́wọ́ pé káwa máa ṣiṣẹ́ wa. Àwa máa ṣe proper investigation. So bó bá ṣe jẹ́, a máa jẹ́ kẹ́gbọ́n. So we'll get back to you. Ẹ wo, iṣẹ́ yìí ni kẹ́ ṣe o. Iṣẹ́ yìí ni kẹ́ ṣe torí ẹ̀yin ọlọ́pàá ẹ ti dé o. Iṣẹ́ yìí ni kẹ́ ṣe o. Ẹ jọ. Gbèsè gidi dẹ̀ ni mo fẹ́ gbọ́. Owó ìyá gbọ́dọ̀ rí owó yẹn ló ṣe kókó. Ẹ fọwọ́ wọlé, ẹ lè kọ́ wá ṣe wa. Ṣùgbọ́n we get back to you very soon. It's all right. Ẹ̀yin lè máa lọ. Boss, Sherry and Umai, they look suspicious. I think there's something behind this money. Well, don't worry. In your jaw, no. How much show? Ṣé ẹ gbọ́ pé àwọn olè tún lọ rọ́ọ̀bù àwọn girls kan recently? Ẹ gbọ́. Fine. Ṣé ẹ mọ̀ wípé owó tí wọ́n gbà lọ́wọ́ wọn yẹn owó Sẹ́nitọ̀ Lálẹ́kan ni? Which means owó ìjọba. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ tẹ́ ń ṣe lórí ẹ̀? Àwọn náà ti ń ṣàwọn ìgbésẹ̀ kankan and a ti ń gbìyànjú láti ọ̀dọ̀ tiwa. A lè fi ń dá yín lójú pé nísìnyí tẹ̀síjà kà mọ̀ pé owó ìjọba ni. I'm put more effort. And make sure people I'm get our ladies here. Keep trying. You better keep trying because kò ń ṣe gbogbo ìgbà ni àwọn amúrọ̀bà ni wọ́n máa lọ scot free. What I'm surprised me jù ni pé àwọn government officials ni kan àwọn people here attack and I don't even know why. And that is the more reason why you need to get them. You just have to nail them down. We promise to do our best. Ma, Emma worry. You better do. Tabari mo na mamu why? Emma worry. We'll do our best. You better promise you. You better do. This guy. Oh shit. Ṣé wèrè ni ẹni? Àwọn wèrè tó lọ sójú. Alpha olórí burúkú má ní kó ìṣòwò ńlẹ̀ mà ní. Ìwọ ìyá kò sówó báwo. Ṣẹ́ẹ̀kì ni ẹ fẹ́ gbà mí. Lórí ta tí ó mọ̀ ọ̀yàn rí ló fẹ́ gba ṣẹ́ orí àpò lórí burúkú làwọn tó. Movement! Okay, where did you come along? What did you? Are you mad? Fine, yeah. Okay. Then, girls now. Where are they? Àwọn dà. Actually, torí ẹ say around land ní àbá ti arrest wọn. I need permission ni. Waiting for my permission to arrest them. Kí ni nǹkan tẹ́ ẹ sọ lẹ́nu torí pé mi ò sí l'office. Why are you waiting for my permission for crying out loud? You see, òun ní ìsìn. Níbo làwọn girls wà? Báwo lè fẹ́ rí wọn? Níbo lè mọ̀ tẹ́ fẹ́ mú wọn báyìí? Ọ̀gá, ẹ ṣe sùúrù. Ẹ ní láti dára ẹ láàmú rárá. Because àwọn pípítà ìwò yìí, mo mọ ibi tí wọ́n wà. Mo mọ ilé tí wọ́n wà báyìí. So I can go ahead and I can take any further step. Good. I'm liking that. Now, I want to see them in my office right now. With immediate effect, go and arrest them. Òótọ́ ló fẹ́ jèrè ọmọ. Èpè kọ́ ohun tó bá ṣe ló gbà o. I have another job for us. You have another job for us. Unbelievable.
Girl, are you serious at all? Ìwọ níṣẹ́ fún wa. Ẹ filẹ̀. Sarah mo wà pẹ̀lú ẹ̀já rẹ̀. Ọ̀dọ̀ mọ̀ sí mi mo fẹ́ ká lọ. Yeah. Mo fẹ́ kẹ́ lọ gba ẹ̀tọ́ mi fún mi lọ́wọ́ stepfather mi. Wait. O mọ̀ pé o ti kọ́kọ́ sọ nǹkan kan tẹ́lẹ̀, mo rò bí o ṣe mistake. But this one wey you gonna talk now, me no understand. Your stepfather. Yeah. I will keep you posted. What's going on, babe? I saw that the last person. This girl? Girl ti ya wèrè o. Go. Abẹ́rẹ́ bóyá fẹ́ dájú jù wá lọ. Ṣé wàá ní kò tó rí? Mo ní sọ pé I saw the stepfather now. You no just dey think at all. I'm rubber oshi. Bá gbójú sókè, máa palẹ̀ ayé yín rẹ. Listen to me, babe. Today, na today. Tí o bá sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́, reason tó fi pa stepfather tó o bá sọ fún wa. Wo ni wo? Blood will roll. People go die. Shebi you sabi kill me, I go kill all of us for inside this room. Shey you dey mad ni? Abi you no get head wey you dey think ni? Tó bá tẹ̀ jẹ́ lómi ni àti ìṣìgbọ́n ọkọ mọ́ sí ẹ̀. Kí ló rí gogogogo náà? Kí ló fẹ́ gbà bẹ́ẹ̀? Ó dẹ̀ mú ìbò dẹ̀ pa ọkọ mọ́ sí ẹ̀. Kò dá now. Yes, I know say she no go talk. Kò ní sọ̀rọ̀. Irú eléyìí kò yẹ kó máa gbé láàrin àwùjọ èèyàn. Ẹranko játijàti ni girl yìí. Kí ló dé? Ó dẹ̀ wá sọ ẹ̀jẹ̀ èèyàn. Ó dẹ̀ wá sọ di wine ó dẹ̀ bẹ̀ sí ní mú. I fear you. Shouldn't be. For now, gbogbo àwọn operations wa, a máa ní láti hàn lóde. Àwọn ìpè yìí, a máa dá padà sí láti ń bá wọn. See, me as I dey like this, as an individual, mo fara mọ́. I dey build house for my mama for village. I no go fit let you, come use your bad soap wash me for body. Make we stop am. These guns, let's return them. Ṣé ti gbọ́? Kí atẹ́gùn kó fẹ́ sí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yìí. Make God help us. Let the rain wash all the blood wey our madam don't pour for floor. Abi wetin happen? Yeah, same here. Èmi gan hotel mi. Gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ti ń pè mí láti jẹ́jẹ́ pé kí n máa bọ̀. Káàkiri ẹ̀ fi full stop sí ó ti tó. Má lọ jókòó sí hotel mi. Ẹ̀yin ladies, kí ló dé tẹ̀ ń judge báyìí? Ṣé ohun èmi náà pé kí n máa pààyàn ni? Àbí kí n máa mú ẹ̀jẹ̀ èèyàn? Ẹ lè understand. Tí ò bá nídìí, obìnrin ò jẹ́ kú mọ́lù. Sarah, níbo lo ti ń bọ̀ dùn? Ẹ̀wọ̀n mọ́ mi, ìyàwó dádì ló lé mi kúrò nílé o. Mo dẹ̀ ti bẹ̀ wọ́n títí. Dádì láti jẹ́ kó máa yé mi pé ilé ìyá ọmọ lọmọ máa ń gbé. Pé kó máa bọ̀ lọ́dọ̀ mi. Nǹkan tó sọ fún mi nìyẹn ni mo ṣe ń bọ̀ ń bí. Bí báwo ló ṣe máa ní kó máa bọ̀ lọ́dọ̀ mi? Wo ṣé ìwọ ti tẹ́ bẹ́ẹ̀dì? For sure. Okay. O ti clear yàrá ẹ̀ àbí? Okay, no problem. Ó ga ọ́, ẹ dáàdi nífẹ̀ẹ́ ti ẹ̀dá sọ̀rọ̀ wa. Kí ni o fẹ́ kí n sọ sí? At least ohun yàrá tó wà nínú bíbá yìí. Ìwọ ti mú kan, èmi ti mú kan. Òun dẹ̀ ti nìkan tó ń sùn sí mi wàá lè sọ tó wá jẹ́ pé toilet o lè gba bẹ́ẹ̀dì kékeré kan kò gbé síbẹ̀ fún. Tó bá dẹ̀ yẹ pé bẹ́ẹ̀ yẹn ò pí ẹ̀ àyè ní ẹnu kitchen. Kó ṣáà má ti kọlu gáàsì kó má ti da nǹkan tó wà ń bẹ̀rù. Ó free. Tó kò bá jìnnà, ilé òkè kò. Sórí ọ̀dọ̀ bàbá ẹ̀ olóòlù máa padà sí. Mọ́ mi. Délẹ̀. Wo Sarah, ọ̀dọ̀ bàbá yẹn náà ló máa padà sí. Ọ̀rọ̀ ẹ̀gán ti sú mi. Ó ṣe máa fi bùkátà àti ẹ̀kọ́ mi lọ́rùn.
ṣé kò lè tó ẹni wọ́n ṣàlàkọ́ bí ẹ. Mọ́mí ẹ jù kò síbi tí mo fẹ́ lọ. Mọ́mí ẹ jù nítorí Ọlọ́run ẹ ṣàánú mi. tí ìlú àbúrò ni mo fi bẹ̀ obìnrin ni wọ́n náà ìwọ náà ṣàwọn orí mi bá. Mọ́mí oúnjẹ tí a fẹ́ dáná kọ́. sóúnjẹ yẹn ò tí ì jìnnà ni. ṣé ìgbà àgàtà bíbí màdàmú bàbá bẹ̀rẹ̀ bí kò dún ìlú mi ọkọ̀ gbé ara. mọ́mí ìyẹn ló ṣe báyìí náà dá mi lóhùn. Mọ́mí. kí lè tó ń wò mí kí ló dé kí ni mo ṣe fún ẹ. Ẹ̀dẹ̀ ẹ̀jọ̀ ẹ bá mi bẹ̀ mọ́mí mi kò síbi tí mo fẹ́ lọ. kí lè tó ń ṣe báyìí náà mo ti fún ní gbogbo option tó wà ń lẹ̀ tó wá pé bẹ́ẹ̀ ni mi ò lé nǹkan tẹ́mi ò kàn fẹ́ ni pé kí n máa gbàlejò mo wà lejò tá a máa gbà tó máa kó bá ní. ẹni yóò bẹ́ẹ̀ ní tọ́ ẹni yóò bẹ́ẹ̀ níbi ẹni yóò bẹ́ẹ̀ ní pé kì í dákú ara ní ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀ ọmọ tí kò lè rìn kan irú wọn ní ọmọ lásán irú wọn ní ṣan tí ó dáa ṣẹ̀rá ẹ̀rù. wo bí ìyá ìsọ̀tọ̀ fún ẹ ààrẹ tí ò bá lè ó máa bá lè sí i kí ló ṣe tó kàn ń tọ́ bí eré tó béèrè báyìí. ó ní túnṣe bọ̀ mọ́ wá èyí tó ti sùn ẹ́ kọ́ ò ní fáà lówó ẹ̀ tó ń jẹ mọ́ ni. máa fún ilé owó tí bá dọ̀là. ọlábó ọmọ ayé ọmọ kan tó hàpù ìjọba àná ni bàbá ní ká tún wò lọ ẹ ká sọ dọ̀là yìí báwo. ọmọ ayé dàgbé wo ni ọ̀dà báwo kò sówó lọ́wọ́ ẹ̀ lẹ́yìn àbí yìí tó wà lẹ́yìn kọ́ jẹ́ ká tú gbogbo ẹ̀ náà tún wà. ẹ wò méjì ní tí o. méjì atlantic. jífà and then kí ló jó òrìrí kí ló wá tí ì rí tó bá tún wá gbọ́ tèmi kọ́. òbí bá kọ́ra wọn ó màmá kó bọ́mọ màmá ní tóbi ọ̀la ọmọ màmá ní ẹ ò tọ́jú ọmọ ẹ kọ̀ mọ́ sílẹ̀ òun ẹ̀yìn gan lọ dájú òbí o. àǹtí báwa ni ara ọmọ yín báyìí. bákan náà màá ní kó máa síyàtọ̀. àwọn náà kó fún lálàáfíà. àmì ó ti wá ti sú mi báyìí in fact bó ṣe rí mi tí mo tún lọ ìbáyìí yìí sí 5,000 pé lọ ní pé kí n lọ wá. 5,000. owó náà kéré ẹ̀kọ́ náà má kọ̀ fowó wọn yàn ní kéré. ó dẹ̀ jọ torí ọlọ́mú fọlọ́run bẹ̀ ó dẹ̀ ṣe just one favour ó dẹ̀ ṣe fún mi òun ò dẹ̀ yá mi ní 5,000 naira. àǹtí kò sówó lọ́wọ́ mi báyìí owó tó wà lọ́wọ́ mi mo fẹ́ fi dájọ́. má ṣe èmi èèyàn là ń sọ̀rọ̀ ń pa yìí èmi èèyàn ó dẹ̀ jọ torí ọlọ́run. àǹtí mo ti kó àjọ tó báyìí mi ò tí kùn sí odò ó sì dà mo ti kó àjọ. wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi ó dẹ̀ jọ ọlọ́run mo fi bẹ́ẹ̀ èmi ni à ń sọ̀rọ̀ ń pa yìí ó dẹ̀ jọ fọlọ́run bẹ́ẹ̀. wọ́n máa fún yín rí mi má bínú. ọlọ́run mo ti wá fẹ́ lọ báyìí. ìwọ mi rè kó ló ń ṣe mí báyìí ọmọ mi ló ń ṣe mí ẹbí tì mí náà ẹ̀mí èèyàn lásọ̀rọ̀ ń pa èyí. ẹ tí ọmọ ẹ ló ń sọ̀rọ̀ nípa ẹ bá ló ṣe papọ̀ mọ́ra wọn mo ní kó wá bá mi ṣeré ìyẹn ò ní mínì náà ọmọ ẹ máa wà òkè náà tó tínú tèmi ò bá dùn èmi máa múnú wọ dùn àwọn fọ́ọ̀nì gan o tó o lè bá mi ṣeré báyìí. ọ̀nà ìbú gbogbo àti bá ti bá wà ìpò àti lọ́yìn ẹ̀ kì í ṣe fún mi ó dà náà bó tiẹ̀ jẹ́ tó mọ iyọkan ṣoṣo yìí kẹ́tì ẹ̀ ṣe fún mi ẹ má jẹ́ kí n fojú sunkún ọmọ yìí ẹ help mi ọ̀nà ìbú. ok ìyẹn náà má wọrí mo ti understand ẹ. Yeah. Hello, manager. Yeah, Honorable Ajibike ló ń sọ̀rọ̀. Jọ̀ọ́ bá mi arrange ọmọ olóṣó bóyá mi jí ọ ẹyọ kan tí mo kàn lè fún níbi 50,000, 100,000 just for 10 or 15 minutes. Yeah, mo fẹ́ kí wọ́n wá ṣe bẹ́bẹ́ fún mi. 20 minutes ò pẹ́ jù kò pẹ́ jù. Jọ̀ọ́ ṣá má jẹ́ kó ju 20 minutes yẹn lọ́jọ́ because bàbá ti wọ̀ ní action báyìí.
Yeah, I'll shake them. Yeah, I'll shake. Yeah. Man, the picture will don't send this to me by the Yeah, hello G. Alias Olotu Motors. Oníbàjẹ́. Okay, ẹ ti rí message yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi heart fast lórí ẹ̀. Ọmọ olóṣù mi kan ló fẹ́ ṣe birthday ní next week. Yeah, mo wá fẹ́ surprise ọmọ ẹ máa ń ṣeré fún mi kárakára gan. So let's us No, let's us 350 ẹ jọ̀ọ́. Ó ní bí sliver color lòun like. Hello? No, kí ló dé, ẹ má jẹ́ kó ju bí 6.5 lọ 7 million ẹ pọ̀ jù. Ẹ ṣáà ní kó clear dáadáa kẹ́dẹ̀ rí pé full option ló bá dé. Yeah, mo ti trust yín náà Olótù Motors, mo trust yín. Okay, ṣe gan. Yeah. Mrs. Blanco tẹ̀sán, ó ti ready. Ó ti ready. But ó ti late. Ó wà níbà tí mo ṣe pé manager kókó bá mi arrange ọmọ bíi méjì tí mo kàn máa fún níbi 150,000. Bákan náà jọ ni gbogbo yín, ó ti understand? But ó ti ready. Kò tí ì late ìjọyà tán jẹ́ kí n tiẹ̀ wo nǹkan tó wà lẹ́yìn. Ó ní láti kẹ̀yìn sí mi. Ó mọ̀ pé ní olórin tèmi gbádùn bù Sanity Adésọ̀kan mi. Sanity ò dẹ̀ kí gbà wájú wọlé ẹ̀yìn ló máa ń gbà all the time. Lóòótọ́ ibi tóun gbà wọlé ló gbà jáde ọ̀pọ̀ tèmi ò gbà bẹ̀ jáde. Yeah. Tí mo bá ní sọ nípa tó mọ̀ mi. Ọ̀rọ̀ owó yẹn àbí? Actually mi náà ti ń ronú nípa ìbáraẹsẹ̀ tán nísìn. But nǹkan kan happen sí mi of recent tí mi lè really get the message yẹn dáadáa. ATM bíi 5, 6, 7, 8 wọ́n lọ́wọ́ gbowó lẹ́nu ẹ̀. Ó dẹ̀ ń reject ATM card mi. Owó dẹ̀ wà lákàntì. No ibu. Yeah. Àmọ́ mi ò yá like seriously mo fẹ́ gbé lọ sí hospital. So kan tí mo sọ yẹn ò get message yẹn. Wọ́n ní bóyá ojú ATM kìíní yẹn bóyá ojú ẹ̀ ti ní problem pé and ìyẹn tiẹ̀ kọ́ ní issue náà, ìyẹn kọ́ ní issue. Báńkì wo gan ni wọ́n lò jẹ́ kí n ṣe transfer fún jí kìíní. Men, irú àwọn báńkì wo lẹ́yìn máa ń lò yẹn náà? Wọ́n ti níbi téèyàn bá rí iná dé ló máa sọ̀rọ̀ mọ́ o men. Okay. Fún mi ní account number Savannah. Mi ń lo báńkì Savannah mi ò ní yẹn o. Okay, no, ní account Savannah bank. Mi ò ní ọ̀nà ibu. Yẹn máa difficult díẹ̀. Okay, fún mi ní ti Ecuador Ovation Bank. You should transfer fún ẹ. Àwọn banks tẹ̀ dárúkọ ẹ̀ wọ́n exist mọ́. Wọ́n ṣe kí ni? Wọ́n exist. Má sọ bẹ́ẹ̀ mọ́. Má jẹ́ kí inú bí mi. Wà á ní wo dí pẹ̀lú wọn. At least owó tí mo ní ní Savannah Bank roughly 200 million. Ìyẹn kan wà ń bẹ̀ mi ò tiẹ̀ fọwọ́ kan. Kọ́wárí Ecuador Economic Bank. Man. Good. Okay, ọmọ nǹkan tá a máa ṣe. Tó bá ti ń lọ nísìnyí bóyá kó béèrè lọ́wọ́ àwọn tẹ́ jọ wà ládùúgbò. Ẹni tó bá ní Savannah bóyá Economic Bank. Gbélé kó fi gbé ọ̀kadà bí ọjọ́ tó lọ́dún náà tó. Gbèdé tán. So tẹ bá ti sẹ́ndì kìíní yẹn màá mọ bí mo ṣe máa transfer owó fún ẹ. Owó yẹn máa pọ̀ díẹ̀ ó ti yé. Ẹ ra àwọn foodstuffs ilé yín bẹ̀rẹ̀ náà kẹrin ní. Nígbà tí wọ́n mọ̀ ọ́ nígbẹ̀yìn ni kí ló fún mi? Ẹ má sunkún mọ́. Ẹ má dárò fún mi. Ẹ wò bí ẹ má ṣera yín léṣe. Ẹ má ṣera yín léṣe. Ṣé rí ìkíní kan ọmọ tèèyàn tó máa sìn yàn láyé kó kí ń kú. Kò dẹ̀ sí bí nǹkan ṣe máa jábọ́ báyìí tọ́lọ́run ò ní mọ̀ sí ẹjọ́ torí ọ̀rọ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ́ pọ̀ ẹ ní sùúrù. Ẹbí mi lẹ̀. Pátá ọmọ kò ní fún mi ló ti máa fi tọmọ kí ló fún mi fún? Gbogbo àwọn tí mo bọ́ náà ṣàdéhùn pé mi ní ṣe láyé mi mo wá padà ṣe torí ọmọ yìí ó wá tún padà kú mọ́ mi lọ́wọ́. Ẹni sùúrù ẹ má ṣera yín léṣe. Ẹni tó bá ní kò dùn ní kò náà mọ̀mọ́ sí ẹ̀ kó lọ pa lọ́wọ́ tí mo ti rò pé òun ló máa gbẹ̀yìn mi. Ẹni sùúrù ẹjọ́ torí ọlọ́mọ. Na odukwa in fact people na problem e plenty where. But how to say But still on the matter, my people. No be so now. No be so. Person when they talk say na my papa fan big pass. If you reach another person own, you go fall now, you go PC. Make una take am easy, I beg.
Don't be so life never end now. So why you just want to kill everybody? Look, gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe sọ tẹ́lẹ̀, kí Ọlọ́run kó bá wa rọ òjò àánú kó fi fọ gbogbo ẹ̀jẹ̀ tí àwa àǹtí tó ti dà sílẹ̀ because gbogbo nǹkan yìí kò pay. Ẹ dá gbogbo ìbọn padà. Return all the gun, make we rest. Abeg call the person. Call am, make dem come pack all this thing. I no wan wahala for my life. Una go eat. Before you go shoot. Una go eat. I go eat. Abeg call that person. No kill me o, abeg. Òun gbèdè lára àwọn ìṣeré. Okay. You're under arrest. Move. You are under arrest. Anything you say will be used against you in court of law. Now, move it. Ọ̀gá, a ti prepare all necessary documents láti charge wọn sí court. We should be taking them to court by Monday. Bẹ́ẹ̀ tó wá láwọn ọ̀rọ̀ kan tó ń sọ torí ẹ̀ mo ṣe ní mo fẹ́ wá báyìí kó wá sọ lójú yín kẹ́gbọ́. Yeah, that's okay. Sori bí àwọn president bọ́n ṣe ń trooping and out mo enjoy rárá. It's not funny. Ọ̀gá, wọ́n ní wọ́n fẹ́ rí yín. Ṣé fà tẹ́ǹtì wọn ni? Mo ní pé mi ò fẹ́ rí àwọn èèyàn pé bọ́n ṣe ń wọlé yẹn. Mi ò ṣe bí mo tẹ̀ sọ fún ẹ̀yin pé ní special duty. What are you still doing here? Sorry. Gbọ́ kí ló dé wọ́n ní kó fẹ́ rí mi. Ọ̀gọ́lọ́pàá, mo fẹ́ kẹ́ ṣe help kan fún mi. Mo fẹ́ rí àwọn parents mi kẹ́ tó gbé wa lọ ilé ẹjọ́. Kan tó ṣàǹtẹnumọ́ nìyẹn ṣá. You arrange for that the address there. Oya tí Okay ma. Ẹ ò bọ̀dá mi, mo sọ fún yín pé olè làwọn ladies yẹn ń jà, but ẹ believe me. Fún ara mi mo wò nínú news lẹ́nìí ipò wọn ti mú wọn. Even I was shocked nígbà tí mo rí àwọ̀ yín tó wá ń kọ̀ fún wọn báyìí nínú news yẹn tó mú wọn pẹ̀lú àwọn ladies yẹn. Ọ̀dẹ̀ ni ẹ shut up my friend, shut up. Ó ní láti shut ọmọ yẹn up man. Ó tó ló ń sọ náà. Ṣé mo bá òun náà sọ tẹ́lẹ̀? Ṣé wọ́n pariwo trust wọn sójú ẹ̀ náà ti wá rí fúnra rẹ̀ báyìí. But even at that, ìwọ̀n bá lọ́mọ kékeré máa ń lẹ́nu ọ̀rọ̀ mọ́ níwájú àgbàlagbà. Knock it out. Lọ ṣe wọ lọ́wọ́ nǹkan ṣe. Get busy, go get busy. But nevertheless, mo ti sọ fún ẹ ní kí mo ti bá ẹ sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ náà. How would I have known now? Lájọ́ tí mo ti mọ àwọn ọmọdé, wọ́n níṣẹ́ tó ń ṣe. Okay, wọ́n sọ mi pé àwọn níṣẹ́ táwọn ń ṣe. Èyí tún mi nínú gan kò iṣẹ́ kan mo ti lọ drop ẹ̀ tó máa sọ pé òun lọ bí iṣẹ́. Wọ́n rú sẹ́yìn àyẹ̀nsìn tó ní òun wáṣẹ́ tí mo gba CV lọ́wọ́ ẹ̀ tí mo bá wáṣẹ́. Báwo ṣe wọ́n mọ̀ pé wọ́n ń ṣe nǹkan mi? But fine. Lẹ́yìn ìgbà tó tún wá bá wáṣẹ́, ṣó ti wá lọ síṣẹ́ náà? No, kò lọ, ó sọ pé òun ló ní better offer. Ibi tó yẹ kí wọn náà ti fura sí wọn nìyẹn. Ọmọ wọ́n ti play me so God. Sorry, èmi personally ni mo lead àwọn squad tí wọ́n arrest àwọn people yẹn. Tó bá rí ìbọn tí a bá lọ́wọ́ wọn, àwọn ìbọn tí mi ò expect pé mo lè bárò bọ̀ yẹn lọ́wọ́ wọn. You can imagine àwọn ọmọ yẹn burú mẹ́. Wo èyí tí mo ro kọ ló ń ro. Báwo ni màá ṣe báyọ̀ gbé fúngbà pípẹ́ bẹ́ẹ̀ tí mi àti ìyànjọ wà tí mo láì ṣe pé mo gọ̀. Kí wàá ní faith wọn sàn báyìí? Oh, anyway, sorry ti ọ̀rọ̀ tíjọba yẹn. First of all, wọ́n máa charge wọn fún murder case and later on wọ́n tún máa charge wọn fún robbery. Ọlọ́run ti wá rí báyìí. Absurd. Sarah, àwọn parents ẹ̀ tó sọ pé ó fẹ́ rí ni àwọn ni. Ọ̀pọ̀lọpọ̀ ìṣe kan orí ńlá lè ṣe fún mi o. Sarah, mo bí tó bá lé ayé rẹ̀ dé báyìí. Mo wẹ̀ ẹ́ nínú ìwé ìròyìn báyìí, ojú gbá mi sí pé sọ́mọ tí mo gbé mójú rẹ̀ sàn lélẹ́yìí. Sarah. Ẹ dákẹ́, ta lọmọ yín? Èmi ọmọ yín? No, ẹ dẹ̀ lè sọ fún mi pé èmi ọmọ yín. Ìwọ yóò ṣì, ìwọ kọ́ ló bí mi.
ṣé wọ́n treat mi bíi pé wọ́n ló bí mi ó ṣe mí bíi pé orí mi lẹ̀lẹ̀ bíi pé orí mi ní kọ́tà ìwọ ọ̀dájú ìyá yìí ìwọ ìyá rádaràda yìí ṣe bó ti lọ́kọ ó dẹ̀ ti bímọ ṣùgbọ́n mi wá fi ń dẹ lójú pé àwọn ọmọ tó bí yẹn ò ní jèrè wọn ẹ̀yin ìka èèyàn yìí àti bàbá òṣì náà tó lóhùn bàbá mi èmi mọ̀ pé mi máa kú o ṣùgbọ́n ẹ̀yin gangan òkú mi ló máa rán yín lọ sọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín. irọ́ ló fi ẹ pa ló fi kọjá lọ́rùn. ẹbí bá sinmi màá dẹ̀ jèrè ẹ̀wọ̀n mọ́ mi ò lè sọ yẹ́ ẹ tó jókòó yìí o bóyá òun máa jèrè ẹ̀wọ̀n mọ́ ẹ̀ ìyẹn ni mi ò lè sọ. yes. èmi ṣe máa jèrè ọmọ lágbára náà orúkọ mo máa jèrè ẹ. ṣé ní pọ̀mọ́kùnrin yóò wà responsible mo wà responsible látara lálẹ́ rí ikú tí mo fi kọ́ lẹ́rìí yẹn. gbogbo ẹnu ẹ sọ̀hún ṣé ìgbà tí bá ń pàdé ẹ tèmi pẹ̀lú ẹ kọjúra wa ṣé irú ọmọ tí mo ní kó fún mi ṣé irú ọmọ tí mo ò ní product tó dáa ṣọmọ lélẹ́yìí kò sí product tó dáa pàápàá bó ti wù kó kéré mọ́ kò sí lára ẹ rárá ò ní product lára ò ní rárá nígbà tí wọ́n ṣàgbèrè lọ bí onítàn sọ́ngi ṣé bí ọ̀dọ̀ mi lọmọdé yìí wà tí mò ń tọ́jú ẹ̀ dáadáa ìgbà tí mo tarí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ṣé bóun ní ilé ayé ẹ̀ jí báyìí. èmi ṣe máa jèrè wọn máa jèrè wọn. ẹnu mi ò ní jèrè ti tèmi kó iye ẹ̀ ní kó kọjú sí o. ṣebí ìwà ìka yín lẹ ṣe sì mí débi tí mo dé yìí èmi ti gba tèmi o ṣùgbọ́n ẹ jẹ́ ìwà sọ fún yín méjèèjì gbogbo ọmọ tẹbí kò sí èyí tó máa sin yín nínú wọn òkú yín máa ráre ni ẹ̀yin olùṣì èèyàn dájú òbí yìí ẹ wọ ọgọlọpàá ẹ jẹ́ kó máa mú mi lọ kó lọ pa mí. Oya, you take her away. Come. Èmi ò ṣọjọ́ ẹkún ẹ̀. Ewu ògo ló pa kí lọ bí ti tọ́wọ́ tó wà léyìí. Ṣíṣe, kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i. Èmi ò ní ìdájọ́ kankan tí mo fẹ́ dájọ́ báyìí. Nǹkan kan tí mo kàn máa sọ fún yín ni pé tó bá di ọ̀túnla, ẹ wá pàdé ọmọ yín ní kóòtù. Adájọ́ ló lè ṣèdájọ́ bóyá nǹkan bá máa fẹ́ ó kú ìyẹn àti wọn ní kóòtù. Yíyí náà mi o, má fọwọ́ ẹ̀ kàn mí mọ́ o. Ẹ sọ fún ọlọ́pàá tẹ́ ẹ bá fẹ́ ká dàbí irú. Má fọwọ́ kàn mí mọ́. Ilé ìdábí rúṣà. Kí ló dé mo bá yín sẹ́lẹ̀? Ẹ ní kí wọ́n lọ jọ. Ó sì máa ń ṣe lẹ́rí ìgbà. Ọ̀tẹ̀. Wọ́n tí kò lẹ́nìkan irú wọn ní ọmọ lásán irú wọn ní ṣòun tí ó dáa ṣe ń ra irun. Òbí bá kóra wọn ọmọ màmá ní kò bọ́mọ ìyọ̀lá ọmọ màmá ní ẹ ò tọ́jú ọmọ ẹ kọ̀ mọ́ sílẹ̀ wẹ́yìn mọ́ lọ́dájú òbí o. Ẹni tọ́ ọmọ níjẹ̀rẹ̀ ọmọ ẹni tọ́ ọmọ òun ló máa mọ ohun ọba ṣe sílẹ̀ lẹ́ni o lóhùn là ó dé bá lọ́la ìgbẹ̀yìn rẹ̀ ọ́ òbí bá kóra wọn kó bọ́mọ ní kó bọ́mọ màmá ní kó bọ́mọ ní tóbi ọ̀la ọmọ màmá ní ẹ ò tọ́jú ọmọ ẹ kọ̀ mọ́ sílẹ̀ lẹ́yìn tán lọ́dájú òbí o ẹ̀yìn gan lọ́dájú òbí o.